ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kó máa ṣe dáadáa ó ti mú ìwé sílẹ̀ fún NFF àwọn NFF ń kọ́ wọ́n dúró dé pé kí àwọn ṣe àpérésà káyẹ̀wé ẹ̀wò ká lè mọ bá ṣe máa tẹ̀síwájú ṣé òun náà ló ṣe máa wà ń bẹ̀ ni àbí a máa gbà kọ́ ni mọ̀ ń bẹ̀ a máa ṣe a máa gbé sí létí tàlẹ́ ẹni tó gbàgbé Mohammed Sanusi òun ṣe òun ti kéde síta ó ti confam ẹ̀ òun lòun ti gba report lọ́wọ́ Austin Eguavoen. ó yá jẹ́ kí n máa fi tó yín létí ní pápá pé ìfẹsẹ̀wọnsẹ̀ máa gbẹ́nu sọ lónìí ìyẹn ní abala líìgì orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NPFL àti NWFL líìgì tọkùnrin àti tóbìnrin ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé lẹ́ni ní oríṣiríṣi pápá ṣeré across the federation bẹ́ẹ̀ ni eré ìlàfin máa bẹ̀rẹ̀ ètò láàárọ̀ títò ní lórí pápá tiwa ìyẹn níkànnì Tungba FM níbikíbi tí a bá ti ní àǹfààní àti máa gbóhùn wa àbí ibi tí atẹ́gùn tí afẹ́fẹ́ Tungba bá fẹ́ dé láàárọ̀ títò ní lẹ́ni ọjọ́ kejì oṣù kejì ọdún 2022 mẹ́rin ló wà nílọ́jọ́ ẹ̀ kóòdù ni ẹ fáwọn olólùfẹ́ wa Awikonko lórí pápá títí wa láàárọ̀ títí ní fi Akeem Spinnet sílẹ̀ o èmi mú kí pé ẹ káàárọ̀ mo ti wọ ìbọ̀sẹ̀ mo ti wọ búùtù mi bẹ́ẹ̀ ni mo ti bọ́ sórí pápá láti máa fẹnu mi àwọn lọ́lọ́kan òjọ̀kan Awikonko ó wà nínú agbára Awikonko good morning bẹ́ẹ̀ náà ni Ejolabi mo ti sọ pé Owólabí ni màá rẹ́ nínú oṣù yìí Ejolabi ló wà lórí pápá ó yá. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ rédíò Tungba láàárọ̀ yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa pátápátá pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ètò Lagbo Sport gbogbo yín pátápátá mọ̀ kí láàárọ̀ yìí ẹ má darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe máa gbọ́ oríṣiríṣi àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nílẹ̀ adúláwọ̀ àti nílẹ̀ òkè òkun bí ó ṣe máa wáyé tá máa yànnànú ẹ̀ fún yín àwọn eré ìdárayá tó máa gbá lẹ́ni àtàwọn ìròyìn tó ti jẹyọ káàkiri àgbáńlá ayé ẹ máa gbọ́ lórí ètò wa ètò Lagbo Sport bíbá yìí ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí Facebook wa ìyẹn Tungba FM live bẹ́ẹ̀ sì darapọ̀ mọ́ wa kẹ́ ẹ máa share orúkọ mi ò yí padà Ọlátúndé Ọmọkalẹ̀ jẹ́ Alábí Awikonko kọ́ máa share káàkiri. bẹ́ẹ̀ ni ẹ káàárọ̀ gbogbo lé ní ọjọ́ kejì nínú oṣù kejì ọdún 2022 ọpẹ́ ni fún Olódùmarè tó ṣọ́wa di ọjọ́ èní adẹ́ṣọ́wájú ọjọ́ èní lọ orúkọ tèmi ò yí padà Michael Batunde Opola tí ó gbóyún mọ̀ sí Ejolabi Ejolabi ló kí pé ẹ káàbọ̀ sí Lagbo Sport. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sáré máa mú ìròyìn ní pápápá ẹ jẹ́ ká máa fi tó létí o eléyìí ó ṣe ìròyìn tuntun wípé akọ́nìmọ̀gbá tuntun èyí tí ikọ̀ ẹgbẹ́ gbábọ́ọ̀lù Everton gbà lókè òkun ìyẹn Frank Lampard àwọn olólùfẹ́ Chelsea ìbáyé dárúkọ Frank Lampard wọ́n ti pariwo Awikonko ti rẹ́rìn kí ló ṣẹlẹ̀ sí Frank Lampard ẹ jẹ́ ká sáré máa fi tó ra wa létí pé lẹ́yìn ìgbà tó gba iṣẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ ẹgbẹ́ gbábọ́ọ̀lù Everton òun ti kéde síta òun ní òun retí ẹnì kan kó wá darapọ̀ mọ́ òun ìyẹn ní Goodison Park ẹni tó ní kó wá darapọ̀ mọ́ ó ní pé torí pé àfojúsùn àwọn ni pé kí àwọn gbé Everton débi tí Chelsea ipò tí Chelsea wà nígbà táwọn máa fi Chelsea sílẹ̀ ìyẹn first to reckon with òun ti ní Ashley Cole ti mọ gbogbo ẹ̀yàn olólùfẹ́ Chelsea ti mọ Ashley Cole òun ní òun retí Ashley Cole kó wá darapọ̀ mọ́ òun ní gẹ́gẹ́ bí assistant òun láti rí pé àwọn ṣe dáadáa ní Everton bẹ́ẹ̀ ni Frank Lampard òun jẹ́ pé òun ní òun wá pé iṣẹ́ tó òun gbà kò sí wàhálà kò sí ìyọnu lórí ẹ̀ ṣùgbọ́n ọkàn òun balẹ̀ wípé òun ríṣẹ́ gidi ìyẹn Everton wọn kò yan Everton kéré ìyẹn lókè Awikonko ṣe Frank Lampard àti Ashley Cole bó ṣe rí wọn má fi ti Chelsea sí o ẹ̀yin olóògbé mi ìyá ti máa rẹ́rìn lórí bẹ́ẹ̀ sí pé Chelsea. Spinnet jẹ́ ká yọ ọ̀rọ̀ Chelsea kúrò nǹkan tẹ̀mí kàn rí nínú ìròyìn tó jẹyọ yìí ni pé Everton ló dé kò ṣe Chelsea. tí mo rí tó jẹyọ ń bẹ̀ ni pé let's look at it from this angle ṣé rí Frank Lampard lóòótọ́ àwa gbogbo alamọ̀ ńgbà tó wà ní Chelsea tó ń tukọ̀ Chelsea lọ́wọ́ arípòkù díẹ̀ káàtó fún láwọn òbí kan ló dẹ̀ láwọn àyè ibì kan tó ti gbìyànjú tó jẹ́wọ́ pé yẹ̀sùn òun náà ti ń mọ iṣẹ́ akọ́nimọ̀ọ́gbà iṣẹ́ bọ̀kọ́tẹ́mi kan máa rọ Frank Lampard ní pé àkọ́kọ́ pressure tó máa rí Everton kò lè tó ti Chelsea gẹ́gẹ́ bá ṣe mọ̀ so tó bá lè farabalẹ̀ àṣìkò tó ń pè yìí náà ìyẹn náà ó ń jẹ́ nǹkan tó ń gbìyànjú. ìwọ nípa ṣe kò lè jẹ́ kí ẹ. ẹsẹ̀ bí assistant ló pè wá fún àlè sọ́bẹ̀ torí àlè fìyẹn George torí gbà tí Guardiola tó wà ní Man City tó pe Mikel Arteta èmi pẹ̀lú àwọn tó ń sọ pé irú rírí wo ni Mikel Arteta ṣì ní tó fi lè pé sí Man City láì mọ̀ pé ó ní nǹkan tó rí lára ẹ̀ àwọn tó lè ṣiṣẹ́ akọ́nimọ̀ọ́gbá bíi assistant pọ̀ but kó tó rí pé Ashley Cole òun need
ṣé mo náà dẹ̀ ti kọ́ gbọ́ ní Chelsea so láti mọ̀ pé nǹkan tó ṣèyàn lákọ̀ọ́kọ́ tó bá jẹ́ ọlọ́gbọ́n kò gbọ́dọ̀ ṣe lẹ́lẹ́kejì iná sì tó ń jẹ́ ọlọ́gbọ́n lẹ́ẹ̀mejì. ó yẹ jẹ́ kí wọ́n fi tó ilé tí ní pápápá èyí pé gbogbo ìfẹ́ ìdúnadúrà ọjà pàṣípàrọ̀ tó wáyé sí tó padà tó parí sí òpin ìyẹn ní ìjẹta Awikonko wọ́n jẹ́ kó yé pé ọ̀bítíbitì owó òun ni wọ́n ná ìyẹn lórílẹ̀‐èdè England lọ́hùn wọ́n ní àpapọ̀ owó tí wọ́n ná fún transfer January transfer lásánlásán wọ́n jẹ́ kó yé pé £295 million òòrè pọ̀ bìtìbìtì ó ní tẹ̀tẹ̀bádẹ̀ wo bí January transfer ṣe rí ẹ̀ ti máa mọ àwọn olólùfẹ́ Arsenal a máa ṣe kì lọ́kàn wọn ní pẹ̀lú gbogbo owó yìí kò sówó Arsenal mẹ́. kàkà kẹ́yìn náà ó síta ẹ̀ ń ṣẹ́wó kù ní nígbà tí ẹ̀ ń pé àyín tó fi ti contract pẹ̀lú tìmẹ̀ ẹ̀kọ́ tẹ̀mí kan máa sọ fún ni pé January transfer pọ̀ bọ̀kánì ní sọ́mà ni kò tó nǹkan kan because this £295 million yìí o kò fẹ́ yòówó tẹ̀lé ní sọ́mà tó lọ Chelsea nìkan lo £235 million ní sọ́mà tó lọ yìí nígbà tó lè fi ra player bíi mẹ́rin but for being a January transfer window tàmọ̀ pọ̀ plus òkè fẹ́ release player so tó tún wà lọ nọ́ọ̀rù oyè yìí báyẹn ní transfer yìí àná owó ńlá ni. ṣebí wọ́n sọ pé wọn kì í máa release àwọn key players yẹn ní January transfer. ẹ̀tẹ̀ bá wọ́n yẹn náà irú àwọn Newcastle fẹsẹ̀ de àwọn náà ná wọ́n tábà fi ṣe sọ tó fẹ́ gbé nínú owó yẹn tàbí gbogbo other club kan tó wá pín yòókù sí orí ara wọn. bẹ́ẹ̀ ni irú owó báyìí ìdí tá a ṣe mú wa ni pé nítorí ayé olólùfẹ́ wa jẹ́ àfẹ́kẹ́ máa mọ àwọn nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ ní abẹ́lẹ̀ nínú ìdíje àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti eré ìdárayá lágbàáyé January 2018 ni wọ́n ná irú owó báyìí èyí tó pọ̀ jù ìyẹn ní in the history of Premier League £430 million ni wọ́n ná ní ọdún náà lọ́hùn January 2020 ìyẹn ọdún kejì sẹ́yìn wọ́n ná £230 million rí pé owó tí wọ́n ná ní January eléyìí ó ju ìgbà yẹn lọ ní January 2011 wọ́n ná £225 million bẹ́ẹ̀ ni January 2017 wọ́n ná £215 million eléyìí sì tó túmọ̀ sí pé ikọ̀ ìgbàgbábọ́ọ̀lù Newcastle ikọ̀ ìgbàgbábọ́ọ̀lù Everton ikọ̀ ìgbàgbábọ́ọ̀lù Tottenham wọ́n ṣe dáadáa ìyẹn nínú transfer market bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ sí ikọ̀ ìgbàgbábọ́ọ̀lù Arsenal kí ló ṣẹlẹ̀ sí ikọ̀ ìgbàgbábọ́ọ̀lù Crystal Palace àti West Ham àwọn tí wọ́n ń jà fún European football tí ẹ̀ẹ́dẹ̀ náwó ṣé wọ́n lè ṣe kí ni wọ́n lè gbé wọ́n lè wọ European football. tí West Ham ò bá sign player àti rí lè bú wọn kò sọ́nà players àwọn player ọdẹ yìí ṣe dáadáa lọ́wọ́ unlike Arsenal àwọn òtútà player unlike Arsenal tó tún release player ó jẹ́ nǹkan tó máa ń dùn mí gan because tí bá rí Arsenal Football Club ní ipò tí ò yẹ kó wà torí nígbà táwọn máa bẹ̀rẹ̀ sí ń wo ball Arsenal gangan làwọn a ní passion fún tíìmù tó yẹ kó fẹ́ bá play gbogbo player across the whole world ló fẹ́ play bẹ́ẹ̀ ni sọ fún afẹ́ play fún Real Madrid mo fẹ́ play fún Arsenal bó ṣe máa ń rí nìyẹn because they play beautiful football in Europe so ní tí tíìmù yẹn wá délé ni ó máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mí gbà mí pé àwọn kan wà tó play fún Arsenal first 11 tó yẹ kó wà níbi ọ̀gá ìsìn àbí tó yẹ kó wà lóní. jẹ́ ká fi ilẹ̀ fáwọn ọmọ Arsenal torí àwọn olólùfẹ́ Arsenal ẹ̀ máa ní àǹfààní àti máa pè kẹ́ máa dá sí tòun ṣé Arsenal àfojúsùn Arsenal ṣé wọ́n lè gbàfẹ́ má gbàgbé ní tí àwọn gbogbo players tí Arteta gbà lọ́wọ́ Unai Emery bẹ́ẹ̀ ni 19 sí 20 nínú wọn ti kúrò níbẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó túmọ̀ sí pé àwọn squad tó wà lọ́wọ́ Arteta sí àwọn títí. ẹ̀rẹ̀ wá wo Liverpool team nígbà tí club tó máa dé tó máa gbá tíìmù lọ́wọ́ Brendan Rodgers gbogbo player tó gbà lọ́wọ́ ẹ̀ kàkà kò lé wọn lọ ó blend wọn ó lè níṣẹ́ yẹn gangan ló kọ́kọ́ fi ń succeed ó wà lọ́wọ́ ẹ̀yẹ kọ̀ọ̀kan ó wá fi replace. ṣé ká sọ pé tí Arteta bá ti dé top 4 sí ká ní pé kò ṣe dáadáa Arsenal kan dá dúró. tó bá dé top 4 ní sáà táwa yìí ó gbìyànjú ó pass. bẹ́ẹ̀ tí ó bá ti dé top 4 tí ó bá ti dé top 4 kò pass because kò sáàtì dáadáa lóòótọ́ but nígbà tó ti wá padà á gbé àti tìmí ẹ ti wà inform ó ní kankan ju pé kò include àwọn players mọ́ is not that kò tún subtract. bẹ́ẹ̀ ni ìdí tá a ṣe ń tún mú ọ̀rọ̀ Arsenal bẹ̀rù láàárọ̀ tuntun nínú pé ẹ̀mọ̀ ìpè gbogbo kúdẹ́kúdẹ́ tó ṣẹlẹ̀ àwọn ìròyìn oríṣiríṣi jáde ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lánàá ló fà á tàtúnṣe gbé tàtúnmọ̀ ilé wa ó yá pápápá ẹ̀ ló tẹ́ ló ti wà ń bẹ̀ o hello ó yá ní pápápá ẹ jẹ́ ká sáré padà sí ìdíje AFCON kí ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ti mọ̀ pé ìdíje AFCON semi-finals máa gbẹnu sọ lẹ́ni láàrin Burkina Faso àti Senegal nínú ìfi ẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe máa lágbára tó lórí pápá yẹn ní stadium Amado Ajiu Stadium lónìí ẹ jẹ́ kí n máa fi tó yín létí o èyí pé ìròyìn wo ló jẹyọ akọ́nimọ̀gbá fún Burkina Faso ó ti fọhùn síta ó ní dé àwọn lójú o èyí pé Burkina Faso ó máa wọ̀ yájà lórí pápá ìyẹn tó bá dọjọ́ Sunday nínú ìdíje final ìyẹn àṣekágbá. Hello. ẹ káàárọ̀ ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín. Máyọ̀wá. ẹ dá sètò.
club wo lẹ support Barcelona ẹ ti gba Aubameyang kí ni ti ń dùn. Arsenal lè wọ́n tọ́ fọ̀ ṣùgbọ́n Barcelona lè wọ́n tọ́ fọ̀ nítorí ẹ ti gbá wọn lójú gba Aubameyang. Máa yọ wá ẹ ti mọ̀ pé àwọn tó ń support Arsenal ní England tó ń support Barcelona ní Spain yẹn. Ó yà jẹ́ ká bá sáré fi tó ilé sínú pápá wípé nísìnyí coach wọn ìyá akọ́nìmọ̀gbá fún Burkina Faso òun ni lẹ́nìí kò sí kọ́kọ́ táwọn fẹ́ lọ ṣe lórí pápá bí ó ṣe pé káwọn lọ jà gidigidi láti pé àwọn dá African best ìyẹn Senegal Teranga Lion of Senegal káwọn dá dúró lẹ́nìí Awikonko ṣe Burkina Faso ṣé wọ́n lè dá Senegal dúró ká má gbàgbé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé láàrin Senegal àti Burkina Faso ọ̀mì ni wọ́n máa ń gbá tabarọtí ní 2017 World Cup qualifier nígbà tí wọ́n wà ní ìsọ̀rí group D wọ́n gba 2-2 ẹlẹ́ẹ̀kejì wọ́n gba 0-0 ẹ má gbàgbé nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tí wọ́n jọ ní friendly match èyí tó wáyé ní ọdún 2014 1-1 ni wọ́n jọ gbá kí n tún dá yín padà ìyẹn sí 2004 láàrin nínú ìdíje AFCON nígbà tí wọ́n wà ní ìsọ̀rí group B àwọn méjèèjì kọ́ 0-0 ni wọ́n jọ gbá wọ́n jọ máa ń yí táyà kan lẹ́ni lẹ́yìn kí ló máa ṣẹlẹ̀ sí penalty ni. Kí lorúkọ yín? Club wo lẹ support? Ẹ̀yin olólùfẹ́ Arsenal kí ló ń ṣẹlẹ̀ sí Arsenal lọ́wọ́ báyìí? Ok ó ṣe ẹ̀gbọ́n máa dé tán fún ẹ má gbàgbé Aubameyang ti fọhùn síta ó ní ó dùn òun wípé òun ò dágbére fáwọn olólùfẹ́ òun ìyẹn ní Arsenal àti àwọn other players nǹkan tó máa tẹkọ̀ létí lọ sí Barcelona ẹ̀yin sọ pé ó ṣọ ìgbẹ̀yìn àmọ́ tó mọ̀ bóyá ìgbẹ̀yìn náà ló máa ń yé olóko àdá ó yá Awikonko Burkina Faso Senegal lórí fẹsẹ̀wọnsẹ̀. Spinnet Burkina Faso Senegal kò sẹ́ni tó expect pé Burkina Faso lè gbà àwọn. Wọ́n ti ní àwọn máa dé final ìpè Senegal lẹ́yìn ọ̀nà tẹ́fẹ́ gbígbà. believe ti ẹ̀jẹ̀ ní lórí tactics ẹ̀ ló fi sọ Senegal náà lè wá ṣeré àbájáwò head to head wọn Senegal náà. draw náà jọ ń gbà draw. so èmi kọ bí mo ṣe ń wo match yẹn mo ti give ẹ̀ fún Senegal Awikonko. yà lọ́dọ̀ ti tèmi tábà ní káwọ́ bí start ti ṣe sọ àmọ́ ni pé Senegal ló fẹ́ ní edge but mo ń notice pé kankan máa fẹ́ ṣẹlẹ̀ ní football league tí bọ́ọ̀ yẹn bá fi lè wọ extra time tí Senegal bá ti lè win 90 minutes tó bá fi lè wọ extra time kó gbàgbé máa ṣe Burkina Faso máa wọ final. bẹ́ẹ̀ ni Burkina Faso máa wọ final lọ́dọ̀ ti tèmi mi ò ní sit on the fence wọ́n fẹ́ sọ pé Burkina Faso wọ́n ní àǹfààní àti já Senegal ìyẹn tí wọ́n bá ṣe tábà gbé káwọ́ bó ṣe jọ ń gba full time draw bẹ́ẹ̀ ni penalty shootout ló máa determine. Ó yẹ jẹ́ ká gbé láti bẹ̀ àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ káàárọ̀ ẹ ṣe ó yá fẹnu sí. ok à ń gbọ́ yín. Lọ́dọ̀ tí ní pápápá ṣé Arsenal lè wọ top 4 báyìí. ok ẹ jẹ́ ká ok. wọ́n ní àwọn sọ bí kankan fọ́ọ̀sì tíìmù kan tó yẹ Arsenal lọ nílé àbọ̀ nìyẹn báyìí. ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan tẹ̀ ń fẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa sọ fún yín ní pápápá pé Arsenal ní àwọ̀ dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí ẹ máa ṣe kì lọ́kàn yín Awikonko ìròyìn tún jáde pé àwọn tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ yẹn CAF ìyẹn disciplinary committee wọ́n ti rí fine ní Egypt ìyẹn wọ́n ti fún ní ọ̀bítíbitì owó tó máa lọ sọ fowó ìtanràn látara pé kùdìẹ̀kudiẹ tó jẹyọ lórí pápá láàrin àwọn àti Morocco nísìnyí
assistant coach wọ́n ní pé kò gba 4 match ban bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún ní pé àwọn player ìyẹn àwọn agbábọ́ọ̀lù méjèèjì tí wọ́n dá wàhálà rẹ̀ yẹn rògbòdìyàn ilẹ̀ lórí pápá wọ́n fún wọn ní 2 match ban nísìnyí wọ́n ní kí Egypt kó lọ sọ 5,000 fine owó ìtanràn fún kùdìẹ̀kùdìẹ̀ wọ́n tún ní pé Egypt kò ní àǹfààní àti lọ attend fún press conference yẹn kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó bẹ̀rẹ̀ àwọn láti lọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní Egypt fún odidi wákàtí méjì táwọn oníròyìn dúró Egypt ò jẹ́ yọjú wọn ò jẹ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ eléyìí kọ́ wọn ló lòdì sí òfin tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní kí wọ́n lọ san £50,000 wọ́n fún wọn ní 60 days ìyẹn oṣù mẹ́ta láti rí pé wọ́n ṣe kí ni wọ́n san owó àbí oṣù méjì láti rí pé wọ́n san owó yìí Awíkókó Egypt. nǹkan tèmi kàn máa rí sọ̀rọ̀ yìí. ṣé kò ṣe pé wọ́n gbé ilé síwájú ọkọ̀ máa bá yín torí wọ́n máa bá Cameroon play. náà rárá ṣèbí káàfù ló ṣe àtẹ̀síta ilé yìí kò kí ń ṣe Cameroon ẹ̀fì ló ṣe ká má lo sentiment bẹ́ẹ̀. wọ́n tẹ̀mí kàn rí bẹ́ẹ̀ ni pé àjọ káàfù náà tábàwò tọ́námẹ́ǹtì yìí bí fine ó ti pọ̀ jù ní tọ́námẹ́ǹtì tàwa yìí ó wà strict gan somehow but Egypt ṣẹ̀ ni mi ṣe rò pé fún ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí kọ́ ọ̀nà face penalty yẹn àjẹ́ ọ̀bọ̀ owó èlé mi kàn ní kó pọ̀ £50,000 lẹ́yìn tẹ́tí fún wọn ní match band tí gbogbo assistant coach wọn náà ní lọ fún. hello sir hello ó yẹ ẹ jẹ́ ká lọ darapọ̀ ní pápápá ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ lára àwọn ògbóǹtarìgì lọ́wọ́lọ́wọ́ ìyẹn ìkẹ́sọ̀rùmú bẹ́ẹ̀ ni hello sir hello sir hello. bẹ́ẹ̀ ni a ní pé ká sáré darapọ̀ mọ́ lára àwọn ògbóǹtarìgì akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Nàìjíríà yẹn Kẹ́sọ̀rùmú pé kí wọ́n ṣe kí ni wọ́n sáré bá wa yàn. hello sir ẹ káàárọ̀ sá o good morning sir. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa bóyá a máa ní àǹfààní láti máa gbé wọn àti máa darapọ̀ mọ́ wọn lórí ètò bẹ́ẹ̀ ni tó bá ti di lọ́la ó yẹ jẹ́ ká máa gbé ní pápápá bóyá a máa ṣe kí ni a máa ní àǹfààní láti máa gbé wọn wá sórí ètò ìyẹn tó bá ti di lọ́la bẹ́ẹ̀ ni ní pápápá ẹ jẹ́ ká máa mú lé ibi tó ti Awíkókó àti kúrò ní ọ̀dọ̀ AFCON yẹn ó yẹ jẹ́ ká sáré padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà oríṣiríṣi ìròyìn jẹyọ lánàá ẹ jẹ́ kí n máa sáré fi tó yín létí wípé ní àná lóde ìròyìn jẹyọ wípé NBBF àti sọ̀rọ̀ NBBF ìyẹn Nigerian Basketball Federation látara pé wọ́n ní àwọn ààrẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ nísìn àwọn player àwọn agbábọ́ọ̀lù ti wá rọ àwọn ọbẹ̀ sí Sunday Dare yẹn mínísítà fún ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ààrẹ ẹjọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ kó máa lọ báyìí eléyìí tó ṣẹlẹ̀ yìí kò dá tó bá lọ báyìí ó máa affect àwọn ọ̀yà ní pápápá bí àwọn máa ṣe kí ni àwọn máa dá dúró. lánàá gbà tí a sọ̀rọ̀ ìròyìn ẹni tí mo dárúkọ náà ni pé kápẹ́ minister of sports that's Sunday Dare kọ́ máa dá sọ̀rọ̀ yìí because tí erin méjì bá ń jà àwọn koríko bẹ̀ ni ò ní gbádùn ó máa affect àwọn players tọ́lá mọ̀ bóyá àwọn ọmọ báǹsì sí because tí FIBA bá bẹ̀rẹ̀ sí bá ní Nigeria Basketball Federation sí orí wọn ló máa báǹsì wọn nínú àǹfààní àti participate lóye tó kọ́ ti lọ so máa affect kárí àwọn wọ́n dẹ̀ ń dàgbà ni wọn kéré sí so kí Sunday Dare kọ́ má sùn lórí ẹ̀ kọ́ tó bá máa ṣe lórí ẹ̀ kọ́ ṣe kíákíá. kọ́ṣe kíákíá ó yá ní pápápá ẹ̀yẹ kí n máa sáré sọ fún yín pé èèyàn lára àwọn akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà fún Super Eagles Christian Chukwu òun ti sọ síta òun ni nísìnyí jẹ́ ká máa rí pé home base ìyá àwọn tó ń gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe àwárí àwọn tó pọ̀ jù kí wọ́n máa jẹ́ kí ni kó máa tukọ̀ fún Super Eagles lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá wáyé ìyẹn fún lẹ́yìn World Cup tó bá tẹ̀ jẹ́ pé àwọn àpègede àna Ghana ìyẹn láti qualify fún World Cup àtàbà lọ sí World Cup dé òun ni kó máa rí pé home base kí wọ́n ẹni akọ́nimọ̀ọ́gbá ó ní akọ́nimọ̀ọ́gbá tó bá ti gbà á sí yìí kò rí pé nínú ilé wọ́n gbọ́dọ̀ mú wọ́n gbọ́dọ̀ wá ṣé káwọn sọ pé àwọn tó wá jẹ́ ọmọ Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù lókè ta ṣẹ́rí nǹkan tí ṣẹ́rí ọ̀rọ̀ yìí wàhálà inú mi dùn gan ọ̀rọ̀ gidi ni tá a bá wo gbogbo àwọn líìgì tó kù pàápàá jùlọ ní ilẹ̀ òkèèrè ní England national team ó ní ratio ẹni tó ń play ọmọ tó play premiership tó máa ń fún tó máa ń pa àwọn ní àǹfààní ó ṣẹlẹ̀ ní Germany àárín bẹ́ẹ̀ ní Spain but ní Nàìjíríà tábà pa akọ́ni mọ̀ ń gbà at least wọ́n tẹ̀lé pé 25% home base
tó bá wà nínú contract ó gbọ́dọ̀ máa ṣe gbogbo wọn ká sọ pé bóyá bíi 25 sí 50% ìdajì. àní kó tẹ̀ má jẹ́ ìdajì kó tẹ̀ má jẹ́ bíi 30% out of 100 ló wà lọ́ka tó pé ní home base àní mẹ́ta mẹ́rin. ṣùgbọ́n àwọn kan bẹ̀rù àti ẹnu ọ̀rọ̀ yìí pé àìní tábà ní pé ká sọ pé akáko tíìmù jọ láti ilé àwọn tó wá jẹ́ ọmọ Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù lókè òkun. náwọn ò ní síbẹ̀ kínú wọn máa wà ń bẹ̀ kó máa include ẹ wọ́n bẹ̀ Italy national team tó ń ṣe dáadáa yìí ẹ wọ́n Cameroon national team wọ́n náà player tó ń bẹ̀ lókè ta wọ́n dẹ̀ ní home base wọn tó wà nínú team. Ó yá ní pápápá ẹ jẹ́ ká sáré máa fi tó ra wa létí àti sọ nínú àkàsọ yẹn nínú power ranking eléyìí tí wọ́n ṣẹ̀ ṣe jáde ní oṣù tó kọjá ìyẹn January fún ọdún 2022 ní abala obìnrin ẹ jẹ́ kí n máa fi tó létí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Asisat Oshoala àwọn tó ń tukọ̀ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona òun ló wà ní ipò number 1 ipò àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nísìnyí àwọn méjì náà jọ wà ń bẹ̀ látara pé Uchenna Kanu òun náà ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní Mexico ibi tó ti ń tukọ̀ nínú Mexico Tigres ibi tó wà nínú Liga Max Family ní orílẹ̀-èdè Mexico òun náà ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ òun àti Asisat Oshoala joint number 1. It's a good result. Kò má gbàgbé pé Asisat Oshoala yóò score hat-trick lópin ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ dé láti farapa ní against Ofeyin. Ó ṣèṣe ní Champions League ó ṣèṣe tó ń lọ lọ́wọ́ alágbègbè defending champion náà dẹ̀ ni wọ́n so fọ́ọ̀mù ẹ̀dẹ̀ tí ó dé báyìí tó wá score hat-trick so àwọn méjèèjì wọ́n deserve ìsọ̀sọ̀ méjì ló ń play dáadáa. bẹ́ẹ̀ ni Uchenna Kanu ń ṣáná lọ́wọ́lọ́wọ́ Jẹ́mi Sepose ọmọ South Africa bẹ́ẹ̀ ni tó ń gbá bọ́ọ̀lù ní Braga òní wà ní ipò kẹta ẹni tó wà ní ipò kẹrin òní Rasheedat Ajibade tó wà ní Atletico Madrid ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ipò kẹrin ipò karùn-ún kọ́ta ló wà ń bẹ̀ Ajarat Niyot ni ó wà ní ipò karùn-ún ọmọ orílẹ̀-èdè Cameroon bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tony Payne tó wà ní Sevilla ó wà ní ipò kẹfà Tony Payne òun náà ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ mo rántí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń gbá ìyẹn ní abalabìnrin league abalabìnrin pẹ̀lú Valencia lọ́hùn-ún bẹ́ẹ̀ ni mo tún ní ta ló wà ní ipò keje ìyẹn ní orílẹ̀-èdè líìgì wo là ń sọ̀rọ̀ ẹ̀ ìyẹn nínú àkàsọ̀ Vicky Lopez ló wà ní ipò keje tani Vicky Lopez ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ní orílẹ̀-èdè bàbá wa àbí ní Nàìjíríà ṣùgbọ́n fún Vicky Lopez orílẹ̀-èdè ìyá ẹ̀ ní o kò ṣe orílẹ̀-èdè bàbá ẹ̀ torí Spain lórílẹ̀-èdè bàbá ẹ̀ Nàìjíríà lórílẹ̀-èdè ìyá ẹ̀ ṣùgbọ́n nísìnyí Nàìjíríà Vicky Lopez òun ni ó wà ní ipò keje ipò kẹjọ kan ta ló wà ń bẹ̀ jẹ́ kí n máa sọ pé aṣọ́lé fún orílẹ̀-èdè Nàìjíríà Chiamaka Nnadozie tó wà ní Paris FC ló wà ní ipò kẹjọ ipò kẹsàn-án Jemini Yago ọmọ orílẹ̀-èdè Cameroon ipò kẹsàn-án níbi tí Rachel Kadanaji ọmọ orílẹ̀-èdè Zambia ó wà ní ipò kẹwàá tẹ́ bá wo àkàsọ̀ yìí tẹ́ bá wo ìsọ̀rí ẹ̀rípa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló pọ̀ jù nínú list yẹn. Tó ṣẹlẹ̀ ní pé gbogbo àánú la mọ̀ nílẹ̀ adúláwọ̀ bíi bàtà bá ń sọ̀rọ̀ obìnrin tó ń gbá bọ́ọ̀lù Nàìjíríà àwa là ń dominate because we have been there before them so nǹkan tẹ́mi kàn máa rọ àwọn akọ́nimọ̀ọ́gbá wa obìnrin wa ni pé kó ṣiṣẹ́ takuntakun then ní líìgì Champions League káàfù tó gbá tóbìnrin tó gbá yìí àìṣe dáadáa tó so gbogbo ọ̀tá dẹ̀ ń pè yìí lórílẹ̀‐èdè Nàìjíríà òkèèrè lọ́ ti ń gbá bọ́ọ̀lù àwọn tó wà nílé náà ẹ ṣiṣẹ́ lára wọn kọ́ àwọn náà lè ó yá bẹ́ẹ̀ ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ gbẹ́nusọ ní pápápá ẹ jẹ́ ká máa sọ fún ẹ̀yin lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ olóṣèlú nínú ìdíje NPFL líìgì abalakùnrin ní orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn match day 10 with 10 ẹlẹ́kẹ̀wá ìfẹsẹ̀wọnsẹ̀ kẹwàá tó máa ṣẹlẹ̀ nínú sáà tí a wà yìí Akwa United pẹ̀lú Kwara United máa wọ̀ yájà lórí pápá tó bá ti di aago 4 má gbàgbé Akwa United lọ́wọ́lọ́wọ́ àwọn ni defending champion ṣùgbọ́n nísìnyí ó dàbí ọdún yìí sáà tí a wà yìí nǹkan ṣẹnure fún wọn lọ́wọ́lọ́wọ́ River United àti Dakada River ló wà ní òun máa gbàlejò Dakada má gbàgbé tọ́wọ́ níta ló wà lókè téńté ìyẹn lórí tábìlì lórí àkàsọ̀ fún ìdíje NPFL lọ́wọ́lọ́wọ́ àmọ́ ní River United wọ́n ti ní 19 points bẹ́ẹ̀ ni ta ni ẹni tó ṣe ipò kejì Remo Stars ni òun ni ó wà ní ipò kejì ta ni Remo máa wọ̀ yájà pẹ̀lú ẹ̀ ní òní òun àti Kano Pillars ó ti tọkàn létí ó ti lọ sí bẹ́ẹ̀ ni òun àti Kano Pillars ṣé kò ṣe pé ṣé kò ṣe pé first and zero tó máa padà nù. wọ́n ti ready for defeat. coach me tó bá di lọ́la máa tún sọ mo ní Kano Pillars ń bọ̀ lé pẹ̀lú point ni. Remo ń bọ̀ ní pẹ̀lú point ó dẹ̀ lójú èmi rí Kano Pillars pé máa borí bí òjò ayò kan sódò. ok Awikonko ọmọ mi ẹ̀yà kò sí wàhálà Shooting Stars pẹ̀lú Atland ọmọ máa wọ̀ yájà lórí pápá ìmọ̀gbàgbé tàbá sọ pé Atland àwọn ló wà ní ipò kẹsàn-án ìròyìn kan tẹ̀ jáde ẹ̀yẹ nínú Atland ẹ jẹ́ kí n máa sáré fi tó létí pé fọ́mà ẹ̀yà aṣọ́lé tẹ́lẹ̀ rí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atland ìyẹn Chukwu Ezewa ó jẹ́ kó yé ó ní pé wọ́n jẹ àwọn lówó nísìnyí Atland wọ́n wà ní relegation zone
àmàmúrò ìyẹn wá lọ́la nǹkan tó ṣẹlẹ̀ ní Atlanta àti Eyimba lórí ọ̀rọ̀ owó kò ṣòwò àmàsọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa fi tó létí pé Lobby Stars àti Niger Tornadoes wọn ọ̀yá àjà lórí pápá níbi tí Abia Warriors àti Wiki Tourists wọn máa fi gbàgà Katsina United pẹ̀lú Sunshine Stars àti Gombe United MFM ńkọ́ mo ti sọ pé tó bá ti pàdánù sọ́wọ́ Gombe relegation wọn ò ti yá bẹ́ẹ̀ ni líìgì abala obìnrin ẹ jẹ́ ká máa fi tó létí pé Nasarawa Amazon àti Confluence Queens wọn máa wọ̀nyá àjà ní ibi orí pápá Lafia City níbi tí Pelican Stars àti Niger Ratus máa ṣe kíni máa fi gbàgà bẹ́ẹ̀ ni Ọ̀ṣun Babes àti Adamawa Rivers Angels pẹ̀lú Sunshine Stars Royal Queen àti FC Robo máa wọ̀nyá àjà lórí pápá níbi tí Abia Angels máa ti máa gbàlejò Delta Queens bẹ́ẹ̀ ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbẹ́nu sọ ní òní nìyẹn bẹ́ẹ̀ ni nítorí àsìkò tó bá tún di lọ́la ìpàdé wa lórí pápá tí wàá Lagbo Sport ìyẹn ní tún gbá fm níbi kíbi tẹ́lá ti ní àti fàyè àti máa gbá. ká tó máa lọ gbogbo àwọn ọlọ́jọ́ ìbí tó wà lọ́wọ́ wa ń bíbá yìí èní lọ́jọ́ ìbí Ọlásùnkànmí Ọládìméjì olóògbé àrà tuntun lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀